Africa Content TV. Ta ni máa pààyàn? Ẹ pariwo orúkọ rẹ̀. Ẹ pariwo orúkọ rẹ̀. Wàláhì nígbà táwọn èèyàn máa rẹ̀ ìrònú ọmọ rẹ̀ ló pa àmọ́ sọ bẹ́ẹ̀ mọ́lá ilé. Bọ́mọ rẹ̀ ọba sínú ètò inú àdìyàwó bá lọ dáwọ̀ yín náà àsìkò tí ó kù náà rí. Kọ́ọ̀lù. Ẹ má fi yan dáfìtì náà lé ayé o. Wọ́n fi dá wàhálà lé ayé. Kọ́ọ̀lù inna lillahi. Ọlọ́run ní ẹjọ́ lọ jẹ́ yín ká ẹ lọ mọ̀ dájú sáká pé ẹjọ́ kan lẹ wá ẹjọ́ kan náà lẹ́sìn pa. Gbogbo ẹni ọba máa gbólò yẹ kó jẹ́ àjọ wípé. Kọ́ọ̀lù inna lillahi wa inna ilayhi raji'un. Ẹ jẹ́ ká gbogbo wọn lọ fi ọkàn balẹ̀. Inú mi dùn Màmá tó pé mo kú rí ò yín lórí láyé ìjókòó. Ọlọ́run ló ní ọmọ àbọ̀. Inú mi dùn Òun bẹ́ẹ̀. náà lọ yọ̀ǹda fún pé ó wá òun náà ló sì yọ̀ǹda. Gbogbo àwa àdílé tọrọ yìí wá kàn yóò dùn wá. Mo kí yín màmá. Mo kí yín màmá. Yóò dùn wá fá. Ẹni a rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a rí mọ́. Mo kí yín bàbá. Ẹni tá a rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a rí mọ́. Ẹni à ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a rí bá sọ̀rọ̀ mọ́. Ẹni tá a jọ dámọ̀ràn tá a wá lé lọ́ọ̀dọ́ rẹ̀ ó tiẹ̀ jẹ́ kó o fi jọ́kan náà kó o bẹ̀rù Ọlọ́run kó o ṣe dáadáa kó o kírun kó o ṣe lọ́hùn. Sunday Igboho ló jẹ́ adágbòho ọmọ ẹni ọmọ ìlú tí wọ́n ń pè bẹ́ẹ̀ o. Ọmọ kan ṣoṣo tọ́lọ̀ ń fún yín tọ́lọ̀ wá ní ọ̀pariwo kọ̀ọ̀lù yín ṣé bó ṣe wá yẹ kó rí rèé. Kọ̀yẹ́ kẹ́sì ọgbà kọ̀yẹ́ kẹ́sì ọgbà bíi lónìí kọ̀yẹ́ kéèyàn ráàyè kọjá. Nítorí pé mo rántí ìjọ tí mo wá sílùú yìí lákòókò tí mo kọ́kọ́ wá 2019 àbí 19 náà ni. Tí mo wá ṣe wá sí ibi ìyá òkú Ifá. Ifá náà dáhùn orí. Ilé ń bá káàkiri kó jókòó lẹ̀. Níjọ́ náà lóhùn wọ́n bẹ̀rẹ̀ sí náwó ní náírà fún gbogbo àwọn èèyàn. Ọ̀yẹ́ kó wá rí báyìí lónìí bá. Má bẹ̀rẹ̀ nǹkan tí mo fẹ́ bi gbogbo yín léèrè. Allahu Akbar kabir. Nítorí pé ìlú Ìgbòho ọmọ gbogbo ẹgbọ́n nú ẹgbọ́n lẹ́yìn ẹ̀mọ́ kéwù ẹ̀tún mọ̀wé ẹ̀ lágbára ẹ̀tún lóògùn. Mo wá fẹ́ bí léèrè béèrè kan torí pé mo bí wọ́n léèrè káàkiri gbogbo bí wọ́n lọ́wọ́ máa. Ìbéèrè mi sí gbogbo yín náà ni pé ẹ dákun ta lọ̀rẹ́ yín. Ìbéèrè mi sí gbogbo yín náà ni pé ta lọ̀rẹ́ yín. Allahu Akbar. Ẹlọ fíìlì bẹ̀rẹ̀ padà. Ìbéèrè kan tí mo fẹ́ bi yín léèrè mo ti ń bi yín léèrè ẹ dákun ta lọ̀rẹ́ yín. Ẹ jẹ́ n kọ́kọ́ bi àwọn obìnrin léèrè pé ẹ̀yin ìyá wa ẹ dákun ta lọ̀rẹ́ yín. Ẹ dá mi lónìí. Mo ń bi yín léèrè pé ta lọ̀rẹ́ yín. Ṣé sùúrù fún mi tálẹ̀ pé Ọlọ́run ó ṣe aṣọ rẹ̀ alábòsí. Ọjọ́ rẹ̀ yín láyé. Wàláyé ìgbára lórí inú ìbàdà. Kọ́mọ̀rì ẹ̀dá ẹ̀yẹ fún ayé. Inú ìbàdà. Ilé kọ́mọ̀rì máa ká ẹ̀yẹ fún ayé. Lọ́pẹ́ ẹ̀yìn ìyá wa lẹ́rẹ̀ mo níta lọ́rẹ́ yín ẹ ló lọ́rùn wà lẹ́rẹ̀ ẹ̀gbá.
قرين الفتى ẹni ó ti ṣàbòsí ń bẹ́ẹ̀ nù yín láàárọ̀ yìí. قرين الفتى ẹni ó ti sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. قرين الفتى ẹni ó ti yín mú sí yàn ń bẹ́ẹ̀ nù yín. قرين الفتى ẹni ó ti yín yàn lẹ́yìn kánná. قرين الفتى ẹni ó ti bèrè ó gbà tí ọ̀dà. قرين الفتى ọwọ́ fẹ́ bí ẹ̀yin ọkùnrin léèrè dáadáa. قرين الفتى mo fẹ́ bí ẹ̀yin ọkùnrin náà léèrè pé ta lọ̀rẹ́ yín. بالقبر ما كان يفعل قرين الفتى بالقبر ما كان يفعل. gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ jókòó níwájú mi yìí ẹ dákun ta lọ̀rẹ́ yín náà. ẹ dá mi lónìí. aláwù lọ̀rẹ́ yín. قرين الفتى ẹni tó kírun oṣù kan tí ọ̀já náà yín kọ́ náwó rẹ̀ ó gé láàrin. ọyún obìnrin kọ́ ni mò ń sọ nípa rẹ̀ ọkùnrin tó kírun oṣù kan láàrin inú wa yìí tó sì kírun oṣù kan náà tí ọ̀já tó kí wákàtí márùn-ún náà tó sì pé kọ́ náwó òkè. ẹ wá lọ́ọ̀rẹ́ ọlọ́ọ̀ nìyẹn. قرين الفتى ọlọ́run yẹn sọ̀rọ̀ ẹ̀yin ọlọ́run yẹn sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀yin náà gbá ẹ̀gbá. تصور جميلا adébọ́ngbà tí mo dé lúgbò ó náà wọ́n rẹ̀ ń tọ́pa kwẹ́sàn yìí. تصور جميلا ọ̀gá wọn padà wá sọ fún yín. تصور جميلا dákun ọ̀rẹ́ mi gbìyànjú kó ṣe dáadáa olóyè Mọ́jàsọ́lá dáadáa rẹ̀ tí ń ṣe ń bàdàn ló gbé adé bí báyìí. تصور جميلا dáadáa tó ṣe lẹ́kọ̀ọ́ ló gbé adé bí. تصور جميلا alábẹ́kúta ń bẹ́ ń bì dáadáa rẹ̀ ló gbé awá. تصور جميلا ẹni ọwọ́ ní látàkọ́ọ̀dù ń bẹ́nu wá ń bì báyìí dáadáa rẹ̀ ni ó. تصور جميلا nítorí pé mo mọ kinní kan pẹ̀lú ẹ̀ o ò ní sunkún dọ́dọ̀ rẹ̀ láyé kọ́ ọmọ bẹ̀rẹ̀. تصور جميلا tó bá ṣe pé bẹ́ẹ̀ lórí ẹ bá mi bí orúkọ Ọlọ́run. في عليك إنما ẹ dákun ẹ bá mi bí orúkọ Ọlọ́run tóbi dáadáa. قرين الفتى في القبر ما كان يفعل sí bó tilẹ̀ yẹ kó rí adé yìí ní ilé. الله kí ni mo pè é? adé yìí ní ilé. ṣùgbọ́n tó bá ṣe pé Ìbàdàn láti ta tẹ́ǹtì yìí ẹ dá wa mọ̀. كل متاع الدنيا قليل àwa máa pọ̀ jù yín lọ torí bá a máa rírì tí ń ṣe fún wa. yìí fẹ́ kí ìyàwó jẹ èèyàn. جل ما لا يموت kí ló fẹ́ ní téèyàn tí ì ní. wàhálà wẹ̀yìn Yorùbá lẹ́kún wàhálà. kó sì ti fi yín lẹ̀ tó alábùkù ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. kó ti fi yín lẹ̀ jẹ́jẹ́. ọ̀rọ̀ àmọ́ dáàbò sókàrẹ̀ àtàdúgbò rẹ̀ ó ti tò. ará gàgà mélòó lọ́wọ́ mi. لا إله إلا الله ọ̀nà wọ. ìbọn lọ́lẹ̀ ilé ṣeríkì tí ń kó yín lọ́ máa lọ tí ń pa yín jẹ. ó sì tún wọnú odò ní ará Kìṣí mélòó ní bẹ́ẹ̀ àyín. ìṣe máa rí mi. على إنما الدنيا sòrò ní sòrò ṣùgbọ́n olóore ò ní kú sípò kà. ما شاء الله wọ́n ṣe lé ànábì títí ó padà dé Mádínà. صلى الله عليه ìjọ tí وسلم ọba wọlé àwa lálọ lùlù fún kó tó dódépò àwa arábàdàn á ti kókó ní òkú dáadáa lọ́dọ̀ wa. ń bọ̀ wá báyìí náà o. شاء الله àwọn àfa oníwàkà wọ́n ní báráyé bá rí ẹ lọ́ọ̀kan wọ́n kí ẹ wọ́n ṣàpọ́nlé ẹ. وسقل wọ́n lè pa aṣọ tó wọ̀ yìí wà wọn. jọ̀wọ́ mú mi dé ibẹ̀ ńlá tèmi. ṣùgbọ́n bàbá ti yíṣẹ́ padà tán máa ráyè dá ayẹyẹ lẹ̀ wọ́n máa ṣe. èrò tí ń bẹ lọ́kàn ẹ̀dá ò dáa. èrò tí ń bẹ lọ́kàn ẹ̀dá ò dáa. máa jó lọ mò ń wẹ̀yìn rẹ̀ èrò tí ń bẹ lọ́kàn ẹ̀dá ò dáa. èrò tí ń bẹ lọ́kàn ẹ̀dá ò dáa. Àníbáráyé bá rí ẹ lọ́ọ̀kan wọn kí ẹ wọn ṣàpọ́nlé ẹ. wọ́n ṣàpọ́nlé ẹ. Ààrẹ tí ó fẹ́ dá gbogbo owó sáà tí ó mọ pariwo ẹ̀.
dákun jọ̀wọ́ mú mi dé ibẹ̀ ńlá tèmi. mọ́tò tẹ́ ń gùn yìí ó wù mí dákun mú mi dé ibẹ̀ ńlá tèmi. wọ́n gbà tó yí ṣe padà tán ọmọ aráyé dá yẹ̀yẹ́ lẹ̀ wọ́n wá ń ṣe. èrò tí ń bẹ lọ́kàn wọn ò dá. ọmọ Yorùbá o èrò tí ń bẹ lọ́kàn ò dá. ará àgbẹ̀gàn mélòó ló wà ń bí àbí wọn gbọ́.